torí bí wọ́n ṣe ń forúkọ Akeredolu lu jìbìtì londo, ẹgbẹ́ kan lọ fẹjọ́ sùn Efcc. ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní Act for Positive Transformation Initiative ti kọ̀wé ẹ̀sùn sí alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́, ìkówójẹ àti ṣíṣowó ìlú mọ̀kùmọ̀kù Economic and Financial Crimes Commission EFCC àti olùbádámọ̀ràn àpapọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè yìí lórí ẹ̀sùn ìwé yíyí tí wọ́n fi kan àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu. ẹgbẹ́ yìí nínú èyí tá a ti rí Kọ́láwọlé Johnson gẹ́gẹ́ bí olórí àwọn aṣèwádìí àti amòfin Tolú Babalẹ̀yẹ bí adarí ẹ̀ka òfin wọn ní láti ọjọ́ 6 oṣù karùn-ún ọdún 2023 ní púpọ̀ àwọn èèyàn ìpínlẹ̀ Ondo ti lajú rí gómìnà wọn ìyẹn arákùnrin Rotimi Akeredolu gbẹ̀yìn bó tilẹ̀ jẹ́ pé ó tún sáré yọjú láàrin ọjọ́ kan sí méjì nínú oṣù kẹsàn-án ọdún yìí kan náà. wọ́n ní lóòótọ́ ni kì í ṣe nǹkan tuntun mọ́ pé àkẹ́tì ń ṣàìsàn tí àìlera yìí sì ti pọ̀ kọjá sísọ léyìí tí kò fún láàyè láti lè tẹ̀síwájú nínú ètò ìṣàkóso ìpínlẹ̀ Ondo táwọn olùdìbò torí rẹ̀ fi ìbò wọn gbé wọlé. ẹgbẹ́ ọ̀hún ní ohun tó burú jáì ni báwọn èèyàn kan ṣe ń fi àìlera àkẹ́tì bójú láti hùwà ibi. wọ́n ń yíwèé, wọ́n ń lo ayédèrú ìbuwọ́lù gómìnà pẹ̀lú ọ̀kan òjọ̀kan ìwà ọ̀daràn míì tí kò ṣeé máa fẹnu sọ tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ kan sì ti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn ìbuwọ́lù tí wọ́n ń lò láti ìgbà tí arákùnrin kò ti sí nílé yàtọ̀ pátápátá sí èyí tí òun fúnra rẹ̀ ń lò nígbà tí ara rẹ̀ ṣì le. lákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn kọ ìwé náà láti kìlọ̀ fún àwọn tó bá ń dòwò pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ondo láti kíyèsára gidigidi pàápàá lórí àwọn nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú ìbuwọ́lùwé gómìnà. wọ́n ní àwọn tún ń bẹ àjọ EFCC láti tètè bẹ̀rẹ̀ ìwádìí kíákíá lórí àwọn òṣìṣẹ́ tí wọ́n fẹ̀sùn ìwé yíyí kàn kí wọ́n sì fi àwọn tí ajé ìwà ìbàjẹ́ ọ̀hún bá ṣí mọ́ lórí jófin kí wọ́n tó ba nǹkan jẹ́ jìnnà mọ́ ìpínlẹ̀ Ondo lọ́wọ́. ẹgbẹ́ Act for Positive Transformation Initiative ní àwọn tún fẹ́ kí àjọ EFCC pàṣẹ kí wọ́n sì ká ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo lọ́wọ́ kò lórí bí bíbuwọ́lù ìwé owó kówó tí wọ́n bá gbé wá síwájú wọn lásìkò yìí nítorí àwọn ti gbọ́ pé àwọn asòfin gan ni wọ́n fẹ́ máa fi bojú láti lè tẹ̀síwájú nínú ìwà ọ̀daràn tí wọ́n ń hù. ní ìparí ẹgbẹ́ yìí ní àjọ EFCC gbọ́dọ̀ fi páńpẹ́ òfin gbé àwọn èèyàn wọ̀nyí. abilékọ Ọládùnní Òdú tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ondo adarí àti alámòjútó gbogbogbò fún àwọn iṣẹ́ àkànṣe Babájídé Akeredolu ìyẹn ọmọ bíbí inú gómìnà Akeredolu fúnra ẹ̀, olórí àwọn elétò fún gómìnà Bọ́lá Àlàbí, kọmíṣánná fétò ìnáwó Wálé Akítẹ̀yìnwá àti abẹnugan àwọn aṣòfin ìpínlẹ̀ Ondo ọ̀nàrẹ́bù Ọládìjí Ọlámídé ẹni tó máa ń fọwọ́ sọ̀yà pé òun rí oníṣẹ́ tí gómìnà rán. wọ́n ní àwọn gbàgbọ́ pé gbogbo àwọn tí àwọn dárúkọ wọ̀nyí ni wọ́n lè ran àjọ EFCC lọ́wọ́ nínú ìwádìí àṣírí tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣẹ̀ṣẹ̀ tú síta nípa ṣíṣe ayédèrú siginéṣọ̀ gómìnà nítorí wọ́n ní láti mọ̀ dáadáa nípa àwọn fáìlì tí wọ́n buwọ́lù náà. nígbà tó ń fèsì lórí ìwé ẹ̀hónú ọ̀hún, alága àjọ EFCC ọ̀gbẹ́ni Ọlá Olúkáyọ̀dé ní àwọn ti ṣetán láti bójú wo ọ̀rọ̀ yìí kí àwọn sì gbógun ti gbogbo àwọn jẹgúdújẹrá tí ajé ìwà ìbàjẹ́ ọ̀hún bá ṣí mọ́ lórí. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.